Anthony Joshua sọ̀rọ̀ lórí ìjàmbá ọkọ̀ tó gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ méjì. Ó ní ọkàn mi gbọgbẹ́. Gbajúgbajà bẹ̀sẹ́kù-bí-òjò Anthony Joshua ó mà ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ lópòpónà márosẹ̀ ìlú Èkó síbàdàn níbi tí ọ̀rẹ́ rẹ̀ méjì tó ti pàdánù ẹ̀mí wọn. Joshua kẹ́dùn àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì Lateef Ayọ̀délé tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Lat àti Gàmísínà. Ó ní àwọn méjèèjì wọ́n má dàbí ọmọ ìyá wọn ní. Nígbà tó ń sọ̀rọ̀ nínú fídíò kan tó fi léde lójú òpó Facebook rẹ̀, Joshua dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àti gbogbo èèyàn fún ìfẹ́ àti àtìlẹ́yìn wọn lórí ikú Lat àti Sínà. Ìlúmọ̀ọ́ká bẹ̀sẹ́kù-bí-òjò náà ó farapa nínú ìjàmbá tó mà ṣẹlẹ̀ ní ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2025. Joshua ní ìjàmbá ọ̀hún ó mà ṣẹlẹ̀ lójijì lẹ́yìn tóun àti ọ̀rẹ́ òun méjèèjì táwọn ti pinnu nǹkan táwọn jọ fẹ́ ṣe papọ̀ ní ìparí ọdún tó kọjá o. Èmi àtàwọn ọ̀rẹ́ mi a ti ṣe àlàkalẹ̀ oríṣiríṣi nǹkan tí a fẹ́ ṣe ní ìparí ọdún 2025. A rìnrìn àjò lọ sílé láti lọ rí àwọn ẹbí wa, àmọ́ gbogbo ètò náà ó mà dàrú lójijì pẹ̀lú ìjàmbá tó ṣẹlẹ̀. Àwọn òbí, mọ̀lẹ́bí, àwọn ọ̀rẹ́ tó fi mọ́ èmi gangan kò kàn pàdánù Lat àti Sínà lásán, a tún pàdánù àwọn èèyàn tí a fẹ́ràn. Lákọ̀ọ́kọ́ ọ̀rẹ́ ni wá ká tó padà di alábàáṣiṣẹ́pọ̀. A jọ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan papọ̀ ni. Mo ṣetán láti ṣe àtìlẹ́yìn fún ẹbí àwọn méjèèjì torí mo mọ̀ nípa nǹkan tí wọ́n fẹ́ ṣe fún ẹbí wọn. Ojúṣe mi ni láti ṣe nǹkan tí wọ́n ní lọ́kàn láti ṣe fún ẹbí wọn, bó tilẹ̀ jẹ́ pé a ò lè fi ojú ríra wa mọ́. Ohun tí ó yẹ láti ṣe fún mi ni eléyìí àtohun tó tọ́ fáwọn ìdílé wọn. Joshua ló sọ bẹ́ẹ̀. Gbajúgbajà bẹ̀sẹ́kù-bí-òjò náà ó mà tún dúpẹ́ o lọ́wọ́ àwọn èèyàn tó kọ́kọ́ débi tíjàmbá ọkọ̀ náà ti ṣẹlẹ̀. Bákan náà ni ó tún dúpẹ́ lọ́wọ́ àwọn tó gbé Lat àti Sínà àti òun náà lọ sí ilé ìwòsàn lẹ́yìn tí ìjàmbá náà ṣẹlẹ̀ tán. Joshua kò ṣàìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aráàlú tí wọ́n gbàdúrà fóun lórí ìjàmbá tó ṣẹlẹ̀. Anthony Joshua kò gbàgbé láti dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà tó mà tọ́jú rẹ̀ ní ilé ìwòsàn tí wọ́n mà gbé lọ. Bákan náà ó mà ló mà tún dúpẹ́ lọ́wọ́ aṣojú olú iléeṣẹ́ ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì ní Nàìjíríà Simon Field, gbajúgbajà oníṣòwò Aliko Dangote àti Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá fún àtìlẹ́yìn wọn. Abẹ̀sẹ́kù-bí-òjò náà ó mà tún dúpẹ́ lọ́wọ́ gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn, Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó àtàwọn ẹ̀ṣọ́ elétò ààbò fún ipa ribiribi tí gbogbo wọn mà kó lórí nǹkan tó ṣẹlẹ̀. Ẹ̀wẹ̀, ọ̀gbẹ́ni Adéníyì Káyọ̀dé tó jẹ́ awakọ̀ Anthony Joshua ó ti fojú balẹ̀ ẹjọ́ nílùú Ìságámù lórí onírúurú ẹ̀sùn tó fi mọ́ ìwà àìbìkítà lójú pópó. Adájọ́ májísírèètì Ọlájùmọ̀kẹ́ Sómẹ́fun ó ti sún ìgbẹ́jọ́ náà síwájú sí ọjọ́ 25 oṣù kejì ọdún 2026 tá a wà nínú rẹ̀ yìí. Àdúràgbà Olúwatóyìn ló kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o, àmín.